a máa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 náà la wà níbi tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe tá a ti ń múròyìn wá lájẹ́ òbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Àdúrà tèmi sí yín ni pé ojoojúmọ́ lọ́dún ó máa jẹ́ lọ́dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa lágbára lọ́wọ́ Elédùmarè tẹ́lẹ̀ ọ̀dẹ̀dẹ̀ tí ò bá dùn wọn a máa ní ojoojúmọ́ kọ́ lọ́dún Èdùmarè ò ní bánú ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ojú tẹ fún òwá kò ní fọ́ etí tẹ fi gbọ́ wa náà kò ní di ìròyìn fún ti àsìkò yìí náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo mú wá sójú mọ́ máwòrán àtẹ́tí ìgbà yìí tẹ̀jú olólùfẹ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 yìí kí wọ́n á lórúkọ oníròyìn tí ò kì í yí padà wọn àyànfẹ́ Elédùmarè lórúkọ tèmi ń jẹ́ ẹ jáwọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan yóò bẹ̀rẹ̀ gbígba owó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ní tààràtààrà láti fi bẹ̀rẹ̀ àpẹẹrẹ òmìnira fáwọn ìjọba ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ààrẹ ló sọ èyí di mímọ̀. Iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote ti yín iye owó jálá epo bẹntiró kan sókè fáwọn alágbàtà láti iye owó tó jẹ́ 899 naira tẹ́lẹ̀ tó sì ti di 955 naira báyìí. Àwọn gómìnà gbogbo ní ilẹ̀ káàárọ̀ oòjíire ti ṣetán láti ṣe ìfọwọ́sowọ́pọ̀ gbógun ti ikọ̀ agbésùmọ̀mí Boko Haram àti ti ISWAP èyí tí wọ́n ti wà ní ilẹ̀ káàárọ̀ oòjíire báyìí. Alága fáwọn ẹgbẹ́ gómìnà náà ló fi ohun náà léde. Ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ìwọ́de káàkiri gbogbo ojú pópó kọ̀ọ̀kan láwọn agbègbè ní ìpínlẹ̀ ọ̀hún níbi tán ti fi páńpẹ́ òfin máwọn ọlọ́jà tán tàpá sí òfin ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Benue ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àtàrà àwọn tí ọkọ̀ tirẹ́là ńlá kan tó ṣekú pa ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin kan ní ìpínlẹ̀ Ògùn ló ṣe bẹ́ẹ̀ fi májèlé séwé ẹ̀gẹ́ làwọn màálùú bá jẹko rẹ̀ ní gbogbo wọn bá kú ní fanáfanṣu. Ikúdóró ọ̀dọ́kùnrin kan tó jẹ́ agbábọ́ọ̀lù atamátàsé kan ló kú lójijì lásìkò ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kẹ́bì ti tẹ arákùnrin tí ó gún ẹ̀gbọ́n rẹ̀ pa ní ìpínlẹ̀ ọ̀hún. Wàyí o, ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹja máa mú wá lẹ́lọ́kan kò jọ̀kan báyìí. Àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan yóò bẹ̀rẹ̀ gbígba owó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ní tààràtààrà láti fi bẹ̀rẹ̀ àpẹẹrẹ òmìnira fún àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan náà. Iléeṣẹ́ ààrẹ ló sọ èyí di mímọ̀. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ Sunday Dare òun ló mà ti lọ́gun tó ti ké tantan báyìí tó sì ti fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó wáyé lórí tẹlifíṣàn móhùnmáwòrán Arise TV lánàá òde yìí níbi tí Sunday Dare tó ti sọ dímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti gbé ìgbésẹ̀ tó sì ti pinnu báyìí pé nígbà tábà fi rí ìparí oṣù kínní tá a wà yìí tọdún 2025 níṣe ni àwọn ìjọba ìbílẹ̀ èyí tí òǹkà wọn lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ 774 tí gbogbo wọn yóò bẹ̀rẹ̀ sí ní gba owó tààrà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tí kò sì ní ọwọ́ ìjọba ìpínlẹ̀ kankan nínú. Tẹ́ ẹ bá gbàgbé ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti gbé ìdájọ́ náà kalẹ̀ ní oṣù keje ọdún 2024 nínú èyí tí adájọ́ Emmanuel Agbin tó ti fi ìdí ìdájọ́ náà múlẹ̀ wípé kí àwọn ìjọba ìbílẹ̀ káwọn náà máa gbowó tààràtàrà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ kó má ní í ṣe wípé ó máa gba ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ kankan kọjá mọ́. Wàyí o, Sunday Dare ó fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó ṣetán láti gba ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan láàyè káwọn náà ní òmìnira títí wọn nínú ètò sì ti sọ di mímọ̀ pé níparí oṣù tá a wà yìí o tí ń ṣe oṣù kínní àwọn ìjọba ìbílẹ̀ náà wọn yóò máa gbowó tààrà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí. Nígbà tó tún tẹ̀síwájú ó ní ó bá ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ kan ní gbólóhùn níbi ọjọ́ mélòó kan sẹ́yìn nínú ètò ti fún ní ìròyìn ayọ̀ náà níbi tí alága ọ̀hún ti fi ìdùnnú rẹ̀ hàn pé àsóhun yóò máa gbowó tó tó 2.9 billion naira báyìí
yàtọ̀ sí owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà igba náírà 200 million tẹ́lẹ̀ tí òun ti ń gbà ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní bí ó bá ṣe wá lè wù kórí níṣe la nílò láti máa ṣe àgbéyẹ̀wò àwọn ìjọba ìpínlẹ̀ àti ti ìbílẹ̀ ká mọ wo bí wọ́n ṣe ti ń ná ohun àlùmọ́nì àti owó tí ìjọba àpapọ̀ tó ń pèsè fún wọn. Fídíò náà bẹ́ẹ̀ bí níbi tí Sunday Dare tó ti ṣe ìtàkùrọ̀sọ náà lálẹ́ àná òde yìí. It's for a reason. The federal government cannot take care of the entire country. So the governors have executive powers and they have responsibility. You see the breakdown of the FAC. Now, what are the states doing? We can talk about what the federal government is doing. We can talk about the support they've given. We can talk about federal government helping states to even pay salaries. That is there. So I think the conversation should go to federal government collects all these taxes, doesn't take 100% of it, distributes it. What are the other levels of government doing? You have a president who has ensured that local government autonomy, as we speak, from the end of this month. I talked about a local government chairman who said, so I'll be getting 2.9 billion from 200 million I'm getting before. From the end of this month, local government will be getting straight teacher man. So what should happen is we should put our radar on the local government leadership, the state government leadership. Of course, the federal government has its own responsibility. And it's clear-headed about That's very important. That's very key. At least if iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote ti yín iye owó jálá epo bẹntiró kan sókè fáwọn alágbàtà láti 899 naira sí 955 naira báyìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote bó ṣe fi ìròyìn náà léde lójú òpó ayélujára tá a mọ̀ sí Gmail wọn nínú tí wọ́n ti sọ dímọ̀ wípé àwọn kí gbogbo àwọn oníbàárà wọn o èyí ni ìkéde pàtàkì báyìí tó jáde láti iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote ní ibi tá ti sọ dímọ̀ pé àwọn oníbàárà tán ra jálá epo láti mílíọ̀nù 2 sí 4.99 mílíọ̀nù èyí ní epo jálá epo bẹntiró ni wọ́n yóò máa ra jálá epo bẹntiró náà ní 955 naira fún jálá epo kọ̀ọ̀kan. Oníṣẹ́ wa rí àwọn tí wọ́n ra jálá epo èyí tí ó tó mílíọ̀nù 5 lọ sí òkè àwọn yóò máa ra jálá epo kọ̀ọ̀kan ní 950 naira tí ìyàtọ̀ tó sì ń bẹ láàrin iye tí iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote tó kéde tẹ́lẹ̀ nínú oṣù kejìlá ọdún 2024 lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì àti ọdún tuntun èyí tí ó pè ní 899.50 kọ́bọ̀ ní ọjọ́ náà lọ́hùn-ún níṣe ni ìyàtọ̀ tó wà ń bẹ báyìí ló ti wọ́n ní ìwọ̀n 55.5 kọ́bọ̀ àti 6 naira 17 kọ́bọ̀ ní ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì. Wọn kò ṣàìsọdí mímọ̀ wípé ìkéde ọ̀hún yóò gbéra sọ láti aago 5:30 òní tí ń ṣe ọjọ́ 17 inú oṣù kínní ọdún 2025 tá a wà yìí ó ní wọn yóò ti bẹ̀rẹ̀ sí ní yí iye tí jálá epo bẹntiró kọ̀ọ̀kan tí yóò máa jẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Àwọn gómìnà gbogbo ní ilẹ̀ káàárọ̀ òjíire ni wọ́n láwọn ti ṣetán láti ṣe ìfọwọ́sowọ́pọ̀ gbógun ti ikọ̀ agbésùmọ̀mí Boko Haram àti ti ISWAP tí ń bẹ ní ilẹ̀ káàárọ̀ òjíire báyìí. Ẹni tó jẹ́ alága fún ikọ̀ àwọn gómìnà ọ̀hún ló fi ìròyìn náà tó fi léde. Alága fáwọn gómìnà ilẹ̀ Yorùbá Dàpọ̀ Abíọ́dún tó tún jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn ó mà ti fi àtẹ̀jíṣẹ́ kan jáde báyìí o níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé àwọn táwọn jẹ́ gómìnà ní ilẹ̀ káàárọ̀ òjíire àwọn ti ní ìfọwọ́sowọ́pọ̀ àti ìfẹnukò àti ọ̀nà àbáyọ lórí bí àwọn yóò ṣe gbógun ti àwọn agbésùmọ̀mí Boko Haram àti ISWAP tí wọ́n kúrò ní ilẹ̀ àríwá lọ́hùn-ún níbi tí wọ́n ti wá sí ilẹ̀ káàárọ̀ òjíire láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú ọwọ́ wọn náà. Ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ní ìpínlẹ̀ Ògùn Káyọ̀dé Akínmadé ló máa fi ìdí ìròyìn náà tó fi léde síta. Ó sọ dímọ̀ wípé ètò ààbò ètò ọrọ̀ ajé àti àlàáfíà ilẹ̀ káàárọ̀ òjíire ó ní ó jẹ́ gbogbo àwọn gómìnà ní ilẹ̀ káàárọ̀ òjíire lógún nínú ètí àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ báyìí lórí bí ètò ààbò náà bí ó tún ṣe gbópọn sí i. Wọ́n sọ dímọ̀ wípé ríró àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ káàárọ̀ òjíire lágbára nípa pípèsè ọkọ̀ tí yóò máa mú kí ìrìn wọn kó mọ yáni gàrà àti ohun ìmáyédẹrùn tí wọn yóò fi gbógun ti gbogbo àwọn agbésùmọ̀mí tí wọ́n ti wá sí ilẹ̀ káàárọ̀ òjíire báyìí
tẹ́ ẹ bá gbàgbé níṣe ni gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé ló fi gbé ta níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn wípé àwọn agbésùmọ̀mí ni wọ́n ti wà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n súnmọ́ ilé òun gbọ̀ngbọ̀ngbọ̀n a sì ti mú ìròyìn kan wá ṣáájú wípé àwọn ikọ̀ agbésùmọ̀mí Boko Haram àti ISWAP ò ní wọ́n fi páńpẹ́ òfin mú ní ìlú Iléṣà tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti kó wọn lọ sí ilé ẹjọ́ gíga tó wà ní olúùlú ilẹ̀ yìí ní Àbújá. Gbogbo rògbòdìyàn àti ariwo àìsí ètò ààbò àti fífọn rere àwọn ikọ̀ agbésùmọ̀mí tí wọ́n ti ń sá sí kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire òun ló ti wá tàwọn gómìnà náà jí nínú ètò wọn ti ní àwọn náà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ wọn lábẹ́nú o níbi tí àwọn yóò ti mú kí ètò ààbò kó gbópọn sí i ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire báyìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ìwọ́de káàkiri gbogbo ojú pópó kọ̀ọ̀kan láwọn agbègbè ní ìpínlẹ̀ ọ̀hún níbi tá ti lé àwọn ọlọ́jà tán tajà láàyè tí kò bá òfin mu kúrò ní ibẹ̀ báyìí. Mínísírì tó ń rí sí ọ̀rọ̀ agbègbè àti àyíká pẹ̀lú ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ti fi ìròyìn náà léde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ àyíká àti omi Tókunbọ̀ Wàhábù níbi tó ti fi sí ojú òpó ayélujára rẹ̀ ìyún X níbi tó ti ṣe ní àlàyé wípé ikọ̀ àwọn ní mínísírì àwọn wọ́n ṣe ìwọ́de lọ sí àwọn agbègbè bíi Gbàgádà phase 2 Bàrígà Oríta Fọ́gò Ìyànà Òwòrò àti orí afárá Third Mainland Bridge tó wà ní ìpínlẹ̀ Èkó àti àwọn agbègbè míì níbi tí wọ́n ti sọdúnmọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń ta ọjà lẹ́sẹ̀ ọ̀nà àti ní ààyè tí kò bófin mu òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lé wọn kúrò ní agbègbè náà tí wọ́n sì fi páńpẹ́ òfin mú àwọn kọ̀ọ̀kan láàrin wọn. Ó ní gbogbo eléyìí àwọn ń ṣe láti lè jẹ́ kí ètò ààbò tó péye kó wà ní orí àwọn olùgbé àti àwọn àlejò ní ìpínlẹ̀ Èkó kí gbogbo àwọn oníṣẹ́ láabi ká má bàa láǹfààní láti gba ibi tí àwọn ènìyàn yìí dúró sí wọlé ṣiṣẹ́ aburú ní ìpínlẹ̀ Èkó. Fídíò náà rèé ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò rẹ̀ kájọ fún Ojúlóúnjẹ. Ó yẹ kó ogun yẹn. Ó yẹ. Ó yá jà. Now you catch me, daddy. Now me catch you, daddy. Daddy, market give am o. Hey, give it to him. Give it to him. Now me catch you, daddy. Wallahi, o guy. Yeah. If anything happen, I do. I don't bother. Gómìnà ìpínlẹ̀ Benue ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àtàrà àwọn tí ọkọ̀ tirẹ́là ńlá ṣekú pa ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bá ṣe ti mú ìròyìn náà wá fún alánà òde yìí nínú èyí tí ọkọ̀ tirẹ́là ńlá kan tó ti ṣe bẹ́ẹ̀ sọ ìjánu rẹ̀ nù níbi tó ti ya wọlé ní agbègbè tó pè ní Òkété ìjọba ìbílẹ̀ Òhìmínì ní ìpínlẹ̀ Benue. Gẹ́gẹ́ bí a ṣe mú ìròyìn náà wá ènìyàn 10 ó ní ó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé níbi ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ní àsìkò táwọn ènìyàn náà tó ń sùn jẹ́jẹ́ wọn ní inú ilé ọ̀hún níbi tó ti jẹ́ pé mọ̀lẹ́bí kan ṣoṣo náà ni àwọn ènìyàn 10 náà ó ní wọ́n ti jáde wàyí o. Gómìnà ní ìpínlẹ̀ Benue Hyacinthe Alia ó ní ó ti wá fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn àti ìbànújẹ́ rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún látẹnu tó jẹ́ agbẹnusọ fún gómìnà ọ̀hún Taso Kula ló fi ìdí ọ̀rọ̀ ọ̀hún tó fi múlẹ̀ níbi tó ti ní gómìnà Alia ó ló banújẹ́ tó sì bá àwọn mọ̀lẹ́bí àti ará olùgbé ìpínlẹ̀ Benue kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún. Ó ní àwọn yóò bẹ̀rẹ̀ ìwádìí lórí tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà láti lè tètè gbé igi dínà rẹ̀ kírú rẹ̀ kó má bàa tún ṣẹlẹ̀ mọ́ lọ́jọ́ iwájú. Arákùnrin kan ní ìpínlẹ̀ Ògùn ló mà ṣe bẹ́ẹ̀ fi májèlé séwé ẹ̀gẹ́ rẹ̀
làwọn màálù bá ṣe bẹ́ẹ̀ jẹ náà bá jẹ ewé ọ̀hún náà bá ń kú nífọ̀nàfọ̀nsù ní ìpínlẹ̀ Ògùn. arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Samuel Ẹgbẹ́tòkun ẹni 30 ọdún tó ń gbé ní agbègbè Alábàtà ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dà tí ń ṣe ìpínlẹ̀ Ògùn ó ní ó ṣe bẹ́ẹ̀ fi májèlé ìyún oògùn abẹnujọ̀njàn tó fi ro ewé ẹ̀gẹ́ rẹ̀ papọ̀ ní inú oko nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé arákùnrin tí ń da màlúù bòjì ìsan ni ó ṣe bẹ́ẹ̀ da màlúù wọ inú oko náà láti lè jẹ́ kí àwọn màlúù kí wọ́n lò rẹ̀ jẹ́ kó níṣe ni ó jẹ́ ìyàlẹ́nu fún pé nínú màlúù 3 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n jẹ ewé ẹ̀gẹ́ ọ̀hún 2 nínú wọn ló ṣe bẹ́ẹ̀ tán kú ní ìfọnáfọ̀nsù tó sì sọ dímọ̀ pé àwọn méjèèjì ò ní owó wọn ló jẹ́ 1.5 million naira tí òun ti pàdánù báyìí nílò tó ní ọ̀kan tó kù ó wà lẹ́sẹ̀ káyé àti ẹsẹ̀ kan ọ̀run kó tó wá di wípé ọ̀rọ̀ náà dé ti ìgbọ́ àwọn agbófinró nínú ètí Ọmọlọ́lá Odùtọ́lá tó ti fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ wípé àwọn ti gbọ́ sí ọ̀rọ̀ náà o àwọn sì ti fi páńpẹ́ òfin mú Samuel Ẹgbẹ́tòkun lórí ìwà tó wù ọ̀hún pẹ̀lú bó ṣe ṣe bẹ́ẹ̀ fi májèlé sí inú ewé ẹ̀gẹ́ èyí tí àwọn màálùú náà tí wọ́n jẹ nígbà tí ó ń ṣe ní àlàyé ó ní tó jẹ́ kọmíṣánná fún ikọ̀ agbófinró ìpínlẹ̀ Ògùn ó ti gbọ́ sí ọ̀rọ̀ náà tó sì kó ìrojú sí wípé bí àwọn ò bá tètè pawọ́ irú ìṣẹ̀lẹ̀ burúkú yìí níṣe ló ṣeé ṣe kí àwọn Fúlàní darandaran náà káwọn náà kóra wọn jọ níbí ni àti méjì láti gbẹ̀san irú ìwà yìí tó sì jẹ́ wípé kò ní fi àlàáfíà lẹ̀ kó mọ ìjọba ní ìpínlẹ̀ Ògùn ìdí abájọ sì rèé tó fi jẹ́ wípé Samuel Ẹgbẹ́tòkun ẹni 30 ọdún tó ń gbé ní agbègbè Alábàtà ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dà ọ̀hún yóò fojú winá òfin lẹ́yìn tí àwọn bá ti ṣe ìwádìí àwọn tán ọ̀gọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ọmọ káàárọ̀ oòjíire náà mà ṣe bẹ́ẹ̀ kó rojú sí ọ̀rọ̀ ọ̀hún tó aṣọ dímọ̀ wípé kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kàn jẹ́ ṣe ìwádìí wọn dáadáa bó ṣe tọ́ àti bó ṣe yẹ nítorí wípé àwọn tí àwọn Fúlàní náà ti dá lóró nípa bó ṣe ń da màlúù wọ inú oko oríṣiríṣi àwọn ènìyàn látẹ̀yìnwá ìjọba ò rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ gbogbo wọn o ṣùgbọ́n nígbà tí elégbò bá wá ń jẹ sísìn báyìí níṣẹ́ náà ni ariwo ló máa ń ṣe bẹ́ẹ̀ tó ń ta wọn ni nígbà tí ọlọ́nlọ́ta ẹnìkan kan mọ̀mọ́ ìgbà tó dóngún yan òun lárúwó wá ṣe bẹ́ẹ̀ tó gbòde kan wọn ni ẹ jẹ́ ká fi tìbẹ̀rù Ọlọ́run ṣe gbogbo nǹkan o torí wípé bí Fúlàní ọ̀hún bó ṣe ń da màlúù náà tó bá ṣe bẹ́ẹ̀ dáwọ́nú oko ọ̀hún tó jẹ oko náà ní ìjẹkújẹ ẹ mọ̀ ní rí nǹkan kan ṣe sí i oníṣùgbọ́n nígbà tí olóko ti ṣe bẹ́ẹ̀ tó ti gbọ́n mọ́ wọn lọ́wọ́ tó ti fi oògùn abẹnujẹ̀njẹ̀ tí ń jẹ́ májèlé tó ti fi sínú oko rẹ̀ táwọn màlúù náà sì jẹ ìgbà náà lẹ tó mọ̀ pé ó yẹ kẹ́ ẹ pínwọ́ rẹ̀ kí àlàáfíà lè jọba ẹni kí àlàáfíà wa tún lè jọba báyìí ẹgbẹ́ ìgbésẹ̀ yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ kẹ́ ẹ sì má tọwọ́ èrú bọ ìdájọ́ náà. Ikú dóró ọ̀dọ́kùnrin tó jẹ́ agbábọ́ọ̀lù kan ló ṣe bẹ́ẹ̀ kú lójijì lásìkò ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀dọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéyẹmí Adéwálé ẹni ọdún 29 òní ó wá láti ìwọ̀ oòrùn Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì ṣe bẹ́ẹ̀ jáde láyé lásìkò tí wọ́n ní ìfẹsẹ̀wọnsẹ̀ ètò wọn pè ní ti ìrántí olóògbé Adélékè ní ọjọ́ kìíní àná ètò wáyé ní ilé ìwé Àtaọjà tí ń ṣe ìpínlẹ̀ ní ìlú Òṣogbo olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àlàyé tí Yẹmisí Ọ̀pálọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ètò fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní Adéwálé ó ní ó ń gbá bọ́ọ̀lù náà ní ìfọsẹ̀wẹsẹ̀ lọ́wọ́ ní lójú pápá níbi tí ó ti ṣe bẹ́ẹ̀ wó lulẹ̀ tó sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n tán ni kó tó dé ilé ìwòsàn báyìí ó ní dókítà náà ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé Yẹmisí Ọ̀pálọ́lá ni àwọn tí ń ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà táwọn yóò sì fi ìdí òkodoro ọ̀rọ̀ múlẹ̀ nípa tó ṣokùnfà ikú ọ̀dọ́kùnrin tó jẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ kú sórí pápá lójijì lásìkò tán ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ fún ìrántí olóògbé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún tó náà ti di gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún sẹ́nitọ́ Adélékè. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kẹ́bì ti tẹ arákùnrin tó gún ẹ̀gbọ́n rẹ̀ pa ní ìpínlẹ̀ ọ̀hún ní agbègbè Ṣàngà àti Zuru tí ń ṣe ìjọba ìbílẹ̀ ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn ọ̀daràn méjì kan nínú ètí wọ́n wu ìwà ìpànìyàn ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé alukoro Nafiu Abubakar ó sọ di mọ̀ wípé ní ọjọ́ 21 inú oṣù kejìlá ọdún 2024 ní nǹkan bí dédé aago 8 alẹ́ òní Yunusa Haruna ẹni ọdún 35
láti abúlé tó pè ní Barkinturu ìjọba ìbílẹ̀ Shanga ní ìpínlẹ̀ Kebbi ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tó gún ẹ̀gbọ́n rẹ̀ Isiyaku Haruna tó gún ní ọ̀bẹ látàrí èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì. Bákan náà nínú ìṣẹ̀lẹ̀ burúkú náà èyí tó farapẹ́ eléyìí ó ní ti Abubakar Umaru ẹni ọdún márùndínlọ́gbọ̀n bákan náà èyí tó wá láti agbègbè Jarkasa ìjọba ìbílẹ̀ Zuru ní ìpínlẹ̀ Kebbi lẹ́ni tán ní òun náà fi ọ̀bẹ gún Muhammadu Bala ní agbárí títí tí ẹ̀mí rẹ̀ tó fi bọ́ ní ẹnu rẹ̀ látàrí èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì. ní sẹ́ni Nafiu Abubakar ó ní ẹni tó jẹ́ kọmíṣánná fáwọn agbófinró ní ìpínlẹ̀ Kebbi ó mà kóró ojú sí ìgbésẹ̀ àwọn méjèèjì látàrí ìwà ìpànìyàn èyí tí wọ́n wù tó sì ní àwọn yóò kojú wọn sílé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí tó bá ti fi ojú hàn tán. wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge fìlà òní kọjá ìpè ìpéjú tó bá ti lè di pé ó kọjá ìpè ìpéjú bàbá ṣé ò sí nǹkan ọ̀nà máa ń bì ní léèrè títí di ìgbà tátù padà máa fún wa ní ìròyìn míì àmọ́ ẹsẹ̀ wa ní dédé síbí fásìkò yìí orúkọ mi ò sì ní yípadà o àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹ kú àtàárọ̀ ẹ ṣeun lẹ́ẹ̀kan sí i.